ǹjẹ́ kíkorú ọ̀hún ó sì ha ké nílùú Ọ̀yọ́ Aláàfin? ǹjẹ́ kíkorú ọ̀hún ó sì ha ó kọ̀tọ̀ màmá òkùnkùn ṣùbọ̀lẹ̀ lójúmọmọ? oníṣẹ́ ẹ̀kú wọ̀lú kò gbéwúrẹ́, oníṣẹ́ ẹ̀kú ọ̀hún ọ̀gbágùtàn, bẹ́ẹ̀ ni ò dọ́dọ̀ àwọn adìyẹ. ó pò ìrìn títí kọ̀rẹ́ lòmíì gbé àfìgbà tó náwó gan olóyè Yùsúùfù Àmùdá Ọlọ́run Òṣìbí. ó mì ìlú Ọ̀yọ́ tìtìtì débi wípé ó pín ìlú Ọ̀yọ́ sí igun mẹ́ta. kódà ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ń mì títí ó mì ìlú Ọ̀yọ́ dé ààfin Aláàfin Ọ̀yọ́ lọ́gbẹ̀mí ẹ̀. làkàṣègbè náà wà ń bẹ̀ orí wọn ṣojú lámọrin gan ló ṣe. bá a ti wáyé páàrí láàárí onígbàgbé sì kúkú làwọ̀ ẹ̀dá èèyàn. wẹ́rẹ́wẹ́rẹ́ ariwo kìíní ọ̀hún ṣe bẹ́ẹ̀ ó ń rọlẹ̀ tè dákẹ́ tán tè ku gbígbìn inú àti mímí kalẹ̀ lóòrèkóòrè fáwọn ẹni ọ̀rọ̀ kan. ǹjẹ́ ẹ rántí pé nígbà tó di ọdún keje gẹ́rẹ́gẹ́ tí wọ́n ti pa Àmùdá Ọlọ́run Òṣìbí nílùú Ọ̀yọ́ ni wọ́n tó sin òkú Yésùfù tí í ṣe àṣìpa tìlú Ọ̀yọ́. ẹ wò wò ó kú lọ́jọ́ 26 oṣù kọkànlá ọdún 1992. wọ́n sì sin ní ọjọ́ 26 yìí kan náà oṣù kọkànlá ọdún 1999. kò kúkú sẹ́ni tí ó yòrò sínú ayé tá a wà yìí láì ní lọ. ó di túláàsì kálukú náà ni ó lọ. ó lọ pé àwọn ọ̀tọ̀kùlú èèyàn tí wọ́n ṣùgbà orí ìtẹ́ Aláàfin ìgbà náà Ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. ọ̀rọ̀ kì í díẹ̀ síbẹ̀. ọ̀rọ̀ ìpapòdà Aṣípa Ọ̀yọ́ ló lọ bẹ́ẹ̀ títí tó fi dé ààyè ibìkan. oníkangun sì nìkangun àwọn tọ́rọ̀ ọ̀hún gbèrú náà ní gbàgbé. bá a tún ti ń mẹ́nu bà á lọ́wọ́lọ́wọ́ yìí yóò tún mọ́ rán wọn létí. ọ̀dà bóyá kí n tiẹ̀ fàsìkò yìí tó pẹ̀tù sáwọn ẹbí Aṣípa ìlú Ọ̀yọ́ lọ́kàn wípé kí wọ́n mọ̀ rí èyí tá à ń ṣe yìí gẹ́gẹ́ bí ìgbà tí ẹnìkan ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rán wọn létí ìbànújẹ́ ọjọ́ tó ti kọjá tó ti pẹ́. kò rí bẹ́ẹ̀ o, bí ó ṣe pé à ń ṣe láti ṣe ìtanijí fáwọn tọ́rọ̀ ọkàn wípé kí wọn ó tètè yẹn lò ní ìsìnkú Àṣìpa. Yorùbá bọ̀ ó ní ẹni tó bá ṣu ní gbàgbé, ẹni tó bá kó ò ní gbàgbé. àní bá a ṣe ń mẹ́nu bọ ọ̀rọ̀ ikú Àṣìpa lálẹ́ yìí, ìfúnpá àwọn èèyàn kan nílùú Ọ̀yọ́ tún ti bẹ̀rẹ̀ sí ní garururu. a ṣe ìbàjẹ́ ṣe bí tòun là ń wí, a ṣe burúkú ẹ̀kú ara fún ẹni ó ṣeun òtúfù náà ni ọmọ kí ìṣẹ́ǹkùlé. èwo lẹ wá ń jáyà sí ńgbà ẹ mọ̀ pé bọ́rọ̀ bá débẹ̀ báyìí ọkàn yín ò ní balẹ̀ mọ́. èmi lẹ lọ́ọ́ ṣerú rẹ̀ sí ńgbà náà. kọ́mọ rókì lọ́kàn wọn. kí wọ́n tètè ṣètò jíjà láàfin kí wọ́n tètè ṣètò jíjà láàfin tuntun. mo ṣàlàyé fún wa nígbà náà lọ́hùn-ún nípa àwọn tí wọ́n ń pè ní warrant officers àti ìṣọwọ́ṣiṣẹ́ wọn. warrant officer ló rọ́pò olóyè Àṣìpa nínú àwọn Ọ̀yọ́mèsì lọ́jọ́sí nígbà tí gbogbo wọn jọ fọwọ́ síwèé kan ńgbà náà ká tó tún mọ́ gbọ́rọ̀ míì. bẹ́ẹ̀ ni ìṣàjà fi léyìn múlẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ò ní sí níbi kí nǹkan bàjẹ́ kó tù kó bà làwa ń fẹ́. ayé kò tọ́ àgbà ẹyẹ bà lórí òrùlé, ojú tó lé ojú tó kò. pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí, ṣé ẹ mọ̀ pé àkókò ti wá tó báyìí láti joyè Àṣìpa tuntun nílùú Ọ̀yọ́, àbí bẹ́ẹ̀ kọ́? ẹ dáhùn, ṣé ò yẹ
ká ní àṣìpa tuntun nílùú Ọ̀yọ́ torí wọ́n ní wọn ò fẹ́ ó ṣàgbà mo bù wọn bí àwọn agbábọ́ọ̀lù mọ́kànlá bá wà lórí pápá bí ọ̀kan bá fara ṣèṣe nù wọn bá a bá lọ rèé tọ́jú rẹ̀ dandan ni kí ìsípòrọ́pò wà ká sì fẹ́ lòmíì bẹ́ẹ̀ káàyè rẹ̀ ọmọ bá a ṣòfò àbí ò tí ì tó kílùú Ọ̀yọ́ náà ó ní àṣìpa tuntun ni láti bí ọdún 23 ẹ̀yin Ọ̀yọ́mèsì tí ọ̀yẹ́ kẹ́yìn náà ní àṣìpa láàrin yín ni àbẹ́yìn lẹ́ẹ̀ tí ẹ fẹ́ ká kúkú mọ̀ ká gbójú kò bẹ́ẹ̀ ìlú Ọ̀yọ́ tí ọ̀yẹ́ kẹ́ ẹ ní àṣìpa míì lẹ́yìn 30 ọdún ni agboolé àṣìpa nílùú Ọ̀yọ́ ẹ gbọ́ ṣé ẹ ti lọ rèé yọ àga yín kù nínú ìjókòó àwọn Ọ̀yọ́mèsì ni kẹ́ ẹ kúkú bọ́ sí gbangba kẹ́ ẹ wá sọ fún gbogbo ayé ká lè mẹ́nu kò mẹ́ mọ́nà wọ́n sáàgó mọ́ ọjọ́ tó ti lọ ọ̀dà Ilésanmí ò ṣe wọn kárì látàárọ̀ ẹyẹ mi dà mọ́ bọ̀ ní ìhó aago yìí ti ń lo ojú rẹ̀ díẹ̀díẹ̀ o ó yá gbọ̀nyẹ́ pìpìpì ká tún mọ́ ọ lọ káwọn ará Ọ̀yọ́ tó tún sọ wá lẹ́nu lóòótọ́ ìlú èkúkú lẹ́ní ọ̀rọ̀ àṣìpa nílùú Ọ̀yọ́ àtàwọn ọ̀rọ̀ àṣírí míì tó tún rọ̀ mọ́ bàbá wù yín ẹ tún lọ rèé kó àwọn ìwé kan jáde bẹ́ẹ̀ tí kò ẹ sì lè lọ rèé ṣe fọ́tò stáàtì míì ẹ tún ṣẹ́wọ́ sáwọn tẹ̀ ẹ̀ wọ́n ṣẹ́wọ́ sí pé wọ́n bá yín ṣèwé ẹgbókò ẹni tá a mọ̀ rí sórí ẹ̀ kókòónú ẹ̀ kan àpamọ́ ẹ̀ kan jápò lórí eléyàn ìdóní ọmọdé níbi ìṣeré ọba mi Èdùmàrè mo mọ̀ tó dúpẹ́ tó jẹ́ tún ríṣẹ́ tòní jẹ́ dákun bàbá mi jẹ́ tún lè wá sóde ètò lọ́jọ́ mẹ́jọ síjọ́ gbogbo àwọn tí wọ́n fẹ́ kí n padà wáyé náà mo fẹ́ dé bá lálàáfíà o dákun lọ́wọ́ Ọlọ́run ọba mi nìkan lẹ̀mí mi wà kò sì ní fi ilẹ̀ sọ́wọ́ àwọn ẹni ibi àmì àṣẹ Èdùmàrè ẹyẹ yìí dà ẹyẹ gbéra ó di lọ́jọ́ mẹ́jọ. ayé kò tán. gbogbo àwọn èèyàn wa olórí ẹlẹ́sìn àti gbogbo àwọn èèyàn wa oníṣàngó ni onífá ni ọlọ́ṣun ni ọlọ́ya ni àwọn tí mójútó nǹkan ṣẹ̀dálẹ̀ wa mo dúpẹ́ lọ́dọ̀ yín àwọn Ọ̀yọ́mèsì ẹ̀yin lè ń gbàlejò ágbìrì ṣe o gbogbo àwọn ọmọ wa ọmọ ọba lọ́kùnrin lóbìnrin gbogbo àwọn èèyàn láti Ọ̀họ̀rí àdúpẹ́ o àwọn tí wọ́n wá ń ṣe Ọ̀rànyàn foundation àwọn tó jáláwọ̀ funfun àwọn akọ̀wé àwọn tí wọ́n fẹ́ rí pé àsìkò wa yìí ó yẹ ká ní nǹkan àmì tá a ṣe sílùú Ọ̀yọ́ táwọn èrò mọ̀ pé ọlá Ọ̀yọ́ ó tún rókè sí i àwọn tó wá ìwà náwó wa owó wọn fún wa ni o wọ́n fẹ́ dára wọ́n kọ́lé wọ́n kọ́ gbogbo ẹ̀ táwọn ọmọ yóò mọ ríṣẹ́ ṣe tí wọ́n mọ gbádùn bẹ́ẹ̀ ló dúpẹ́ o ẹ kú dìde o àdúpẹ́ fún olóyè wa Kúnlé Ògúnadé ìkànnú àwọn ọmọ ilẹ̀ Yorùbá pàtàkì ni nígbà tá a ti fi joyè nǹkan bí ọdún 20 ọdún lé díẹ̀ sísìn nínú gbogbo àwọn tá a fi joyè ńgbà náà ó lè kán ní oúnjẹ ẹsẹ̀ ní orí ọ̀rẹ́ wa ó sì súnmọ́ ìyálẹ́jẹ́ olóyè Títí Adésọyè mo dúpẹ́ o kò ní rẹ̀ o àgbéga bó ti ń takùn láti kó ẹbí jọ
Ọlọ́run ó jẹ́ kí ó ṣeé ṣe lójú ayé rẹ o. Lẹ́yìn náà mo kí gbogbo àwọn baálẹ̀ ìlú Ọ̀yọ́, bàbá Yájì ni, àrólé ni, mo kí yín o. Àwọn olóṣèlú tó kú wa nísìnyí mo kí wọn Gbénga Ọlọ́ọ̀fẹ́ àti Múrítàlá Ọlárìnrè gbogbo ẹ̀ mà kí mọ́rin bá ẹ kú dìde o. Àwọn aláṣọ fún àwọn olóṣèlú pé àní fẹ́ wọn bí ṣùgbọ́n àwọn yìí àjọmọ tiwa ìdájọmọ tiwa ni wọ́n wá. Èrò tẹ rí bílẹ̀nì bí Yorùbá ti gbẹ̀sẹ̀ ṣùgbọ́n àwọn lọ́balọ́ba ló jọ dé ìní. Mo fẹ́ kí àjọ jẹun bí tiẹ̀ mọ̀ pé a gbàsìkò báyìí nínú àpéjọ wa yìí mo kàn pé táàkùn kí wọn. Mo dúpẹ́ fún nǹkan dáadáa tẹ̀sán lọ́dún nípa mi ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ìrìn àjò wa ká bẹ̀rẹ̀ kìí ṣe pé tó dùn mọ́ránmọ́rán nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀. Àmì wà nínú àwọn tó jẹ́ lọ́balọ́ba lọ́dọ̀ ní táàrí wọn bí lẹ́nu tó jẹ́ pé gbòǹgbò ni a jẹ́ fún wa nínú káàsì. Ààrí ó sàbò ti ìlú Ọ̀gbọ̀rọ̀, ààrí bí àjọ bẹ̀rẹ̀ ni, ààrí onígbẹ̀tì ìlú gbẹ̀tì bí lẹ́nu. Kò bá dùn mọ́ mi gan-an bó lè bá ti dùn tó pé àwọn tí ẹ pè ní G18 tí àjọ ṣe ẹjọ́ tí a bá àwọn àjọba kan ṣẹjọ́ tí wọ́n sọ pé àwọn fẹ́ gba agbára lọ́dọ̀ Aláàfin. Ìgbà mọ́kè méjìdínlógún ni wọ́n àjọ ẹjọ́ sí. Aago 9 ni ilé ẹjọ́ ń bẹ̀rẹ̀ ẹjọ́ kó tó dá aago 8 wọ́n ti dé Ìbàdàn. Egúnlá ní gbẹ̀yìn Ìbàdàn, egúnlá ní gbẹ̀yìn Ìbàdàn. Ọ̀túnba lọ sọ fún ẹ pé à ń tètè ìkájú ló sà ń tètè wọ́n ń gbéyàwó fún ó sì ń kàgbó ọmọ. Àtúndínkọ̀ máa kàgbó ọmọ ní abábọ́ wọn gbéyàwó kò ní jẹ́ ní bọ́bá ẹgbẹ́ àgbò ni ó fẹ́ lọ́mọ bí máa ń gbé àtàwọn. Torí náà bóun náà bá ti dùn tó pé ìgbà méjìdínlógún ni wọ́n sún ẹjọ́ tí ń sun ẹjọ́ tá ń lọ. Káwọn ọba yẹn tó dé kóòtù aago 8 wọ́n ti délé ẹjọ́ sínú adájọ́ náà sì ń dùn. Bóun náà bá ti dùn tó pé gbogbo àwọn méjèèjìlógún nǹkan kò ṣe wọ́n àbá nínú bá dùn kájọ lé alẹ́ nù. Wọ́n sì wà láyé ṣùgbọ́n bó ti lò kórí gbogbo àdúrà wa yóò máa bá àwọn ọmọ ìjọba bá wà. Ẹ bá ní kí onígbẹ̀tì o, ẹ bá ní kí ó sàbò sí Ọ̀gbọ̀rọ̀ o. Àwọn bẹ́ẹ̀ náà wà. Mo dúpẹ́ nípa nǹkan dáadáa ṣùgbọ́n mo rò pé ìtọ́lọ̀ ọ̀ràn wà ní. Ọba kan nú yín ó wá sọ́dọ̀ mi ó wò mí oṣù kú sẹ́kù. Mo ní kí ló dé ó ní bàbá yẹn nígbà olówó sì mi gan kò sí sinmi báyìí ìyá dẹ́gun báyìí kó má sinmi olówó gbọdọ̀ ró bẹ́ẹ̀. Àwọn tó nílé ayé àwọn tó sáyé yẹn sì jẹ́ kí ìgbésí ayé ọmọ ẹ̀dá nínú ayé àgbáyé kó dáa ọdún mélòó náà lò. Ànábì Muhammad nígbà tó ní ọmọ ọdún 54 àádọ́ta ọdún lẹ́mẹ̀rin ló kù. Ẹ wá wọ ẹni tí jẹun ẹ̀ lẹ́mìí tó ń wò jẹ àǹfààní tí ò jẹ. Bí ẹ bá ti gbá sẹ́sùn mi tó sì kọ́ mọ́ kíláàsì ọmọ àjẹun lọ́nà orúkọ ànábì ló sì máa dá. Bọ̀bá kúnlẹ̀ síwájú àánú òun fi orúkọ ànábì òun gbàdúrà fẹ́ òṣàlì sọ pé kó mọ́ gbàdúrà fẹ́. Ẹ̀yin mélòó ló wá síwájú ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣàdúrà fún tẹ́sí ìfowó kọ̀ọ̀kọ́ ní kọ̀rọ̀kọ̀ gbogbo ẹ̀ àwọn àfáà wọ́n rọkọ̀
wọ́n ra jí wọ́n fẹ́ state nítorí náà nìyẹn Jesus Christ nǹkan wọ́n ò tiẹ̀ jẹ́ kó tó age of 30 ló bẹ̀rẹ̀ akitiyan rẹ̀ ó sì di 33 ó ti gbọ́dọ̀ òkú wọ́n ò tiẹ̀ jó kúkú kiri fún náà wọ́n kàn mú ni ẹ dá díẹ̀ kún fún ẹ tì máa lórí sẹ́jẹ̀ máa yọ ẹ tàn gbọ̀ngbọ̀n àgbélébùú téèyàn mẹ́rin ò lè dágbé kan gbèrè lọ́rùn wọn ní kò máa gbé títí gbé bẹ́ẹ̀ ní ṣubú ẹ̀ẹ̀kan ìfowópamọ́ sẹ́rin ẹ̀ẹ̀kan mọ́ lórí ẹ̀ẹ̀kan mọ́ lọ́wọ́ ẹ̀ẹ̀kan ẹ̀fọ́ ẹ̀jẹ̀ yọ. bàbá kúnlẹ̀ lédè tó wá lọ́sọ̀rọ̀ bá lórúkọ Jésù òde lórúkọ Jésù nípa ẹ̀jẹ̀ Jésù. àwọn dẹ́sì ń wíbẹ̀ wọ́n ń gun bàálù wọ́n ń gun jẹ́ẹ̀tì. bó ti rí nù. mo dúpẹ́ lọ́dọ̀ yìí ẹ wá rí tó bá di jọ́mi ayaba kọ̀ọ̀kan tó wà ń bí wọ́n múlé kọ̀ọ̀kan dání mo dúpẹ́ lọ́dọ̀ wọn nígbà tá à ń ṣe ọdún márùndínlógójì mo sọ̀rọ̀ kan gbangba mi téèyàn bá lè bá láyéwọlá gbé lóbìnrin tó bá lè bá mi gbé lóṣù kan yóò gbèsù gbé. mo dúpẹ́ lọ́dọ̀ tó lọ́n dá wọn fún mi tún bẹ̀ ọ́ fún mi tí ẹ lè bá mi gbé. bí ẹ ṣe ń jẹ ẹ̀tọ́ mi lọ́rùn bí ẹ rú kà ọ̀n márùn màá lọ́rọ̀ màá ló lé ìwúlọ́wọ́ àti. àtọ́ni sùúrù lèmi o. ẹ̀jẹ̀ bàbá mi gbé yóò rí rè ó sì gbé dáadáa. ẹ̀yàbá kan bí onítò bàbá mi sọ̀rọ̀ ní wàá máa ṣe bí ẹ̀kú mi sùn ní wàá ṣe bí ẹ̀kú mi sùn. tó bá bínú lọ ìdí bínú tó bá ṣe kíní ìdí bínú fún ara ẹ̀ yóò tún padà ọkọ mi láìwọlá o ìran jẹ́ mi lógún àtàndá o ẹ̀mọ́ ní oṣù ẹbí ìyàwó níjẹ̀. mo kẹ́yìn ayaba o àti kékeré àtàgbàlagbà apẹ̀ fúra wa o gbogbo àwọn ọmọ tẹ bíbí ó yàn ètò àlọ́ èbó fún àlọ́ Amẹ́ríkà fún àní Germany fún àní France fún àní Italy ọlọ́wọ́ máa sọ wọn wọn á sì jọ ọmọ rẹ fún mi o. àní ọmọ àní lọ́ọ̀yà àní ìyàwó wa kọjá dájọ́ lọ́ọ̀yà ń bẹ ìtọ́mísì ń bẹ oríṣiríṣi ń bẹ lẹ́sọ̀rọ̀ ń bẹ fẹ́ pọ̀ kì í ṣàgbára wa gbọ́dọ̀ ọlọ́run mọ̀ wọn fún yóò. ẹ wá rí mo láwọn ẹbí tó dáa ìkànnù wọn ní Bíṣọ̀pù Ayọ̀ Ládìpọ̀lù ọlọ́run ti dà wá pọ̀ nígbà tí ó fẹ́ gboyè lé oyè lórí ìmọ̀ ti Kristi tó wà ní tẹ́kì kò tí ì sí àǹtẹ́ẹ̀sì mẹ́sẹ̀gì nígbà náà ṣùgbọ́n akọ̀wé àfiránṣẹ́ sí ni màá dé sí padà ẹni ọwọ́ ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ o ẹ jèrè ayé wọn látàwọn bàbá wa sẹ́kù fún wa tá à ń lò á gbé débi tẹ́ pé àwọn ọmọ wa ní wọn máa kàn sára sí wa náà. mo dúpẹ́ lọ́mọ ọba ní gbogbo ìlú kíjà wà tí bá ti gbọ́ pé bó ń rẹ́ bìkan tẹ́ ti gbọ́ lé rédíò wọn máa sáré bọ̀. ẹlòmíì ẹ̀ kì í mọ ẹlòmíì máa ń lojọ́ méje tí ó wà láàfin tí ìsìn ní rí tí ò ní rí mi. mo kí yín o mo kó síbà fún yín o. aláwọn ọmọ kéékèèké kan tẹ ń sáré sóko sáré sódò bá a ti láwọn àgbàlagbà láwọn bá a fẹ́ lẹ́ láwọn ọmọdé tí ẹ mójútó wa láàfin orí yín kò ní gbàbọ̀dé o. àwọn ló débi tí mo máa ń lò sí jù ní ọmọ kékeré à ń dá wọn wò ní gbogbo ọ̀nà tí bá dé màá kó sápò ọ̀tún sápò òsì á sọ sí wọn ẹ lọ fọṣọ tí bá rí wọn yọ ọbẹ̀ òun
owó táwọn abala fún mi o kò sẹ́ni tí ò fowó àmọ́ ọlọ́run ní jẹ́ ká gbowó tó pé yóò dín náà fún wa. àwọn ìkúlẹ̀ fúnfù ni wọ́n bá fẹ́ ní mú lọ ipò ló mú wa lọ. aláàfin lẹ́rú títí ó lẹ́rú mẹ́rin tí wọ́n fi gbòwe fún gbogbo ilẹ̀ Yorùbá ó lẹ́rú títí ó ra kọ́ọ̀ká kakọ́ọ̀ká láàfin ẹ̀yin ọba kọ́ ní káyé o èmi ò ní pa gúdalẹ́ ẹ̀yin ọba èmi ò ní pa yín o. ó lẹ́rú títí ó ra ó lẹ́rú kan ọba ìṣẹ̀tàn kí ìṣẹ̀tàn kú ìṣẹ̀tàhùn ìlú ògbọ́n náà. ìkẹrin tọ́lá ìfìyàn pamọ́ púpọ̀ àmì. tá a bá láǹfààní nígbà tá a bá ń jẹun bóyá màá lè dọ́dọ̀ yín John family Adéyẹmí John family mo dúpẹ́ lọ́dọ̀ yín ó pẹ́ bí wa ò lè já. gbogbo àwọn èèyàn wa lọ́yọ̀ọ́ àwọn ọmọ wa sani bẹ́ẹ̀sì arọ́ba ni lóko máa bá di àwòrán bàbá ọ̀bọ àfihàn lóko pẹ̀lú bàbá ọ̀bọ. àfọ́bá òkè yóò aláàfin òṣèré fún gbogbo fún yóò. ẹ̀yin ọba ẹ̀kùn kan lọ délé yìí àwọn kan bàbá wa táwa ń sí lọ́yọ̀ọ́ ẹ̀mọ́dúgbò Ifá onífájọ oníṣàngójọ ọlọ́sùnjọ ní ẹ bá yín túlù sí o túlù ní ìtùgbà kó tù sẹ́ o kò ní ẹ má ṣèṣì yí o ẹ ti lọ sí ṣọ́ọ̀ṣì níní láti gbàdúrà bẹ́ẹ̀ máa lọ ẹni tó lọ mọ́ṣáláṣí ẹ máa lọ ẹ fún kálukú wọn láyè láti lọ ṣètò wọn bá a ti ń ṣe lọ́yọ̀ọ́. oúnjẹ wa tá à ń jẹ táwọn bàbá wa ń jẹ ẹ yí padà ẹ máa jẹ kán ṣe ẹ máa ṣe lékúté ọjọjọ dá padà àkàrà fúlẹ̀ àkàrà ṣẹ̀kẹ́ àkàrà kùtù ẹmu ọtíkà ẹ máa ṣe o ọtí àgàdà kíkí ẹ máa ṣe ó ní táwọn bàbá rí lẹsẹ fi ṣe gbogbo ẹ tó fi jọrọ tán àtúndí ṣe gbòòbà ìjòkó mọ̀ṣọ́ gbogbo ẹ tó fi jọrọ tán ilé ọba láti rí yìí o ọlọ́run fún inú owó tẹ́ fi ṣayé ilé wa ọ̀nà wa ò ní dáhùn o mo dúpẹ́ lọ́dọ̀ ẹ ṣe o.